ọ̀rọ̀ mi dá ìlànà Ọlọ́run ṣe o ọba tààlà o ọ̀rọ̀ mi dá wà Your charger phone. Find your yeah. ìlànà Ọlọ́run ṣe o ọba tààlà ọ̀rọ̀ mi dá ìlànà Ọlọ́run ṣe o ọba tààlà o ọ̀rọ̀ mi dá ọ̀rọ̀ mi dá ìlànà Ọlọ́run ṣe o ọba tààlà. Ọjọ́ ènìyàn rí bàbá ẹlẹ́kẹ̀ lọ́wọ́ kò sẹ́ni tó yẹ. Káàbọ̀ sí Kíru Àyìndé. Àyìndé ọmọ Balógun. Mike on sand. On ilé gàgà dúdú. Ilé ayé jẹ́ Ó máa sọ wọn náà pé ìyẹn máa ní ṣó. Ó máa fẹ́ gbádùn ẹni slant ẹ̀ ó máa píkì voice dáadáa rẹ̀. Eléyìí voice ẹ̀ méjì. kò tiẹ̀ kò sound well fún mi. Really? lọ́jọ́ tó bá délé ayé Studio. tó bá ń kí bàbá. Mò ń fàsìkò yìí náà bá Barijé bẹ lọ́hùn o. Ọmọ òkú ọ̀run ni o. Bí èèyàn bá ti ń lóko tó ń lókìkí tó bá ti ń dé àwọn àyè kan nú ayé àwọn àdánwò kan á máa wọlé tọ̀. Àmọ́ lásìkò yìí bí èèyàn bá ṣe súnmọ́ Ọlọ́run ẹ̀ tó ní ó ṣe gbádùn ẹ̀ tó. Bẹ́ẹ̀ni o. Ẹ̀yin tí ẹ bá wò wá lójú òpó ti YouTube wa 32FM 949 Ìbàdàn. Adéwálé Rapture Kafar, welcome on board. I can decode the Ìyá Èkìtì message. Ìyá Èkìtì gbé Nàìjíríà wọ àríyá mi títí. Òjò tó pa Ìyá Èkìtì wọlé ni. Bó ṣe ká wọn lára sí ni wọ́n pa wọn náà ara yín jọ tuntun ni. Ó fi mí pa lójú ara ẹ̀ ni. Ẹ̀yin tí ẹ bá wò wá lójú òpó YouTube wa 32FM 949 Ìbàdàn. Ẹ ti rí wípé Ilékún eléré ọba gan ó fi lélẹ̀ kọ́ lọ. Aṣojú. Wà kí ló dé tí ọ̀hún gálọ́pì inú ẹ̀rín? Aṣojú ni mọ́nà ti dádì ẹ̀. Mọ́nà ti dádì ẹ̀. Lórí ìrọ́lẹ̀ rí Ọmọ Mágàjì. Àwọn abẹ́lẹ̀ gbé báàgì. Ọmọ Mágàjì. Tú o àbí. Ọmọ Mágàjì. Okay now. Àwọn ọmọ adé sọ. Ẹ dáhùn ọ̀jàre lórí ayélujára. Tẹ́lẹ̀ ń gbọ́ wa kétékété lórí rédíò 32FM 94.9. Kò ní bàjẹ́. Àjàkẹ́rìnlá lẹ̀kọ̀ ẹ̀ sí kòkó àzùgbẹ́ ńlẹ̀ Ìbàdàn. Àlejò wa gẹ́gẹ́ bá a ṣe jù ú sórí ayélujára pé yóò darapọ̀ mọ́ wa ó ṣe bẹ́ẹ̀ ó wí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀. Kò sí ẹ̀rọ tójò. Àṣàkẹ́ ọmọ ṣeun ọgbọ́n tó pọ́n wálé Ọlọ́run pọ́n lé o. Tó bá ṣe é ṣe ni bó ṣe mọ́ sọ pé ọkùnrin ó fẹ́ ìyàwó mẹ́ta àbárí ọkọ ní sọ bẹ́ẹ̀ ọkùnrin ó ti ń dè pé ní. Kiri ọmọ ti ṣe báyìí. Ọdì láyé lẹ́yìn pẹ̀lú. Èmi náà lọ bẹ̀ èmi náà lọ bẹ̀. Ọpẹlẹ. Ok, ó ní lọ́kọ mẹ́ta ìyàwó àfẹ́ mẹ́ta ìwọ ló máa ṣe ìyálé lágbára Ọlọ́run. Àní ṣìjẹ. Àdẹ̀ní ṣìjẹ. Àmọ̀ jẹyán. Ẹnu là kì í pààrọ̀ oúnjẹ là á pààrọ̀. Yes. Àṣàkẹ́ bá ń fohùn ewì wọlé kan lè mọ̀ pé o tún dé lákọ̀ọ́lákọ̀ bí bọ́ọ̀mù. Àṣàkẹ́ akéwì ẹ̀sọ́gbìn mo dé bí alára gba èyí dọ́gbọ́n Ohùn rẹ̀ dùn ìyá bá mi. Wọ́n pé ojú ló bá ṣe méjì wọn wo orin kedere. Ẹsẹ̀ ló bá ṣe méjì wọn yẹ ẹ̀nà. Ìbàdí ló bá wá ṣe méjì wọn jókòó lórí ẹni téńté. Ìlú Ìbàdàn làwà yìí ní 32FM gbogbo ará Ìbàdàn nílé olúyọ̀lé àmèsì ọ̀rọ̀ àgọ́ gbogbo yín pátápátá ni mo kí. Èmi ti rí bá àwọn bàbá tẹ̀yìn kí n tó mọ́ lọ. Wọ́n ní pé ewúrẹ́ tó wà létí ò kàgbó ló dẹran múso níjọ́ ọjọ́ sí. Àgùntàn tó wà létí ò kàgbó ló dẹran múso. Àṣàkẹ́ ògbìn mo rí bẹ Ẹlẹ́dùmarè ọba bẹbẹ etí bẹ kí gbogbo ẹ̀ ó tó wọ́n bẹ. Àṣàkẹ́
Àṣàkẹ́ ògbìn mo rí bàjú ni lọ kí n tó bọ́ lọ. Bá ń wọnú ẹ̀sà ọ̀gbìn tó wọ̀n gangan bá ń kọ́kọ́ wọ̀ bẹ̀ lọ́nà. Ọmọ àlè èèyàn wá ní onímọ̀lé àwọn bàbá rẹ̀ tó fi lọ́mọ. Àṣàkẹ́ ògbìn bí mo bá lélé àwọn bàbá mi gbogbo ẹ̀ lóye mi dáadáa. Ẹ̀sà tó lògbìn ni mi àròdé ògbóló àjọ mo ní ké láẹ̀ni èjì káyẹ̀kú ni wọ́n ẹsẹ̀ yẹ bàtà ológbòjò wọ́n mo ní kéré. Ọmọ elégún sékété wéré. Oní mi òjò ọlá mi òjò. Òjò dákun mọ́ bẹ́ẹ̀ mi ò ní jẹ́. Ọkà ẹ̀. Òjò dákun mọ́ bẹ́ẹ̀ mi ò ní jẹ́ ní ọmọ oníke láẹni tó níta náà oníkálukú lójó ìyá tiẹ̀ lójú. Ọmọ arólú owó ni wọ́n máa rẹ́gùn sí mọ́délé ọkọ. Àṣàkẹ́ ògbìn mo pẹ́kẹ́ mi òjò tó yá. Ẹ mọ̀ ṣe lọ́rẹ̀ ẹgbẹ́ mi fún ọ lọ́ya. Gẹ̀mí òjò tó sá nílé arólú owó. Ẹ mọ̀ ṣe gbé mi fún òṣàlàwẹ̀ ike mi wá di ké àmúṣeyẹ. Iwájú ológbòjò ìgbégun ní bẹ́ẹ̀ ọ̀tún ológbòjò ìgbégun ní bẹ́ẹ̀ ọmọ elégún sékété wéré ni wọ́n kọ́ kí àwọn ilé àwọn ìbíkúnlé náà nù abáyọ tó yẹn tẹ́tí. ẹ̀sà tó lò bí ológbòjò tó lè egun ọmọ oníke láẹni. Ẹ mọ̀ pé èmi bá mọ̀ délé àrólù òun bá délé àrólù òjò lórí òdà bẹ́ẹ̀ délé àrólù. Wọ́n ní ló lè fẹ́gùn ṣeré o ló lè fẹ́gùn ṣeré. Ló lè fẹ́gùn ṣeré o ló lè fẹ́gùn ṣeré. Àfọmọ́bí ló jẹ ló lè fẹ́gùn ṣeré. Ló lè fẹ́gùn ṣeré o ló lè fẹ́gùn ṣeré. Ló lè fẹ́gùn ṣeré o ló lè fẹ́gùn ṣeré. Àfọmọ́bí ló jẹ ló lè fẹ́gùn ṣeré. Ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ. Ọmọ kékeré tí a bí lọ́jẹ̀ o. Ọmọ kékeré tí a bí lọ́jẹ̀ o. Ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ. Ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ o. Ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ. Ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ. Ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ. Ọmọ kékeré tí a bí lọ́jẹ̀ o. Ọmọ kékeré tí a bí lọ́jẹ̀ o. Ó wà lábẹ́ aṣọ ọ̀gbẹ́rí ọmọ. Ká lọ polówó ọjà. Kí ni wàá wá sí òjò ló lé ẹdẹ bí? Aṣojú mọ́gàjì. Sọ́wọ́n ìbá ti kìbàrà tán ní tòun ọ̀dọ́ ilé. Ìgbà kan ló dàbí ẹni wípé ká pẹ̀sà ká sun rárá. Ó wọ́pọ̀ púpọ̀ sáàárín àwọn ọkùnrin. Ẹ wá wo ohun tí Barrister sọ. Ó ní Ọlọ́run èéfigbá kan bọ̀ kan. Bó bá ṣe fọ́kùnrin, á ṣe fóbìnrin. Of course. Àṣàkẹ́ Akéwìrì ó ní gbogbo ilẹ̀ Ìbàdàn. Ẹ wo ẹja lójú ọjà. Ẹ tí rí nkẹ́kẹ́ bẹ́ẹ̀ lẹ́ tí gbọ́ nkẹ́kẹ́. 32FM 949 Ìbàdàn lójú òpó YouTube wa. Orí Ìbíkúnlé gan wú. Yes. Mo gbọ́ bì kan bí ó ti ń kí oníkì oní ọmọ láyẹn ni. Mo rò pé òun ni Ìbíkúnlé máa ń pè ní ọmọ láyọ̀n ni. Ló fi ń gbọ́ra rẹ̀ ní láyọ̀n. Òun máa ń gbọ́ra rẹ̀ láyọ̀n. Ó ṣe èdè yẹn gbọ́ ni. Ṣé Lion of Judah ni? Ta leléyìí DFK ọmọ bàbá olóyè rẹpẹtẹ láyé tòrò. Ẹja lójú ọjà. 32FM 949 Ìbàdàn àríyá mi tìtì ń tẹ̀síwájú láìpẹ́ on a spiking level. Boomba. Jí má sùn. Àríyá mi tìtì pẹ̀lú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀. Boomba. Kí ló ṣe? Má ṣe bàbá ìléṣe. Fún yóò start láì. Mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Má dùn bàbá ìlógún. tí wọ́n bá lo ráyé wá nítorí pọ̀ lọ́wọ́lọ́wọ́ tó bá kàn ọ̀pọ̀ ráyé wá ní dúkìá tó pọ̀ tó ní ọkàn tí ì balẹ̀. Sáfà ló lè ṣe gbogbo owó rẹ̀ ti á bá lọ bí. Kí admission. Àwọn ònàdí ọmọ ní bíbí yìí o. 1 million ní màá bitcoin fún. Ọ̀pẹ̀lẹ̀ Ìbàdàn ní kọ́kọ́ kọ́ rẹ̀ àwọn bàbá mi. Ọ̀pẹ̀lẹ̀ ní tí mo jogún bá náà dà. Mọ̀ sáré bọ̀ báyìí. Ọmọ tí mo mú ọ̀dàkùn
onígbà ọmọ eléwé ládọ́gba. Benetton cleanser. Yóò fi lọ́dọ̀ ọmọ tó ń jẹjẹ. Owó tí mo fún ọ̀dàgbọ́dọ̀ nígbà wà á kúrò ní Nàìjíríà. Yóò fi lọ́dọ̀ ọmọ tó ń jẹjẹ. Benetton cleanser. The number to demand 03405-1533. Everyone naturally care. No shame. Benetton cleanser. Òun láyé kúrò. Mo fi sọ́sílù. Mo fi sọ́sílù. Mo tọ́ ni rẹ́kọ̀dù la ṣe kù. Asake, if you look my chest. Ìgbà wo ni ètà ṣe ní ìsìn ọjà ìgbà kíkẹ́sẹ̀ ta ṣe ní ìsìn ọjà ìgbà gbọ́n. A ti ṣe rẹ́kọ̀dù ti bẹ̀rẹ̀ nù tí mo ti fẹ́ nù dùdù. Papa 22. Because I deprove 22 times bonus on top every recharge. Yes, so if you don't take when you use your glow line, reactivate now, make you begin enjoy your own of 22 times bonus on top every recharge. It dey pay to reactivate your glow line. Kí ló fẹ́ ṣe báyìí? O fẹ́ jó. O fẹ́ jó àwọn ijó ẹ̀ńtẹ́ ìjẹ́ tẹ̀ ń bọ̀. Ó ti pẹ́ tẹ́ ẹ ti ń retí ẹ̀. A ti wá ṣe wọ́n fún gbogbo ẹ̀yọ́ Ókè ó ní jẹ́ ẹ̀dùn. Àtẹ́nu ló fi jó ẹ̀mí nìyẹn. Ṣé wọ́n ti jó ẹ̀mí nìyẹn? Lóríṣiríṣi tá a ṣẹ̀ṣẹ̀ kó dé láti ilẹ̀ òkèèrè. XSS machine, table kickers, baby bike, baby car seat, cake mixers, office furniture jáǹtìrẹrẹ, àwọn sábà lọ́lọ́kan ọ̀jọ̀kan títí tó fi dórí àwọn nǹkan tẹnu ń jẹ bíi granola, cornflakes, wine àti juice ògbẹ́yìn. Kódà à ń jẹ́wọ̀n ọjà tuntun lọ́wọ́ báyìí ní Mediterranean Global Resources Mall. Ilé ìtajà ìgbàyàwó tuntun tá a ṣẹ̀ṣẹ̀ sí. Number 5 làwà Good Shed Compound opposite MDS Magazine. Bẹ́ẹ̀ bá ti kọjá SARS sókè dáadáa along Ẹlẹ́yẹlé Road Dùgbẹ̀ Ìbàdàn. Ojú òpó ìbánisọ̀rọ̀ ẹni kẹ́ ẹ máa pè 090-800-13640 tàbí 070-562-1641. Ṣé network ni? Ṣé Wi-Fi lẹ́nu lónìí? Wi-Fi ò lọ. Kó lọ. Data lórí Wi-Fi. Ṣé kò wà lọ lórí sísẹ́ẹ̀mù? Kàwọn kìíní ń lọ. Studio rẹ̀ ń lọ. Títẹ́lẹ̀ ni ò lọ. Wi-Fi jẹ́ They are so tiny, you can't see them, but they are there. And that is why I trust only Hyperbleach to kill them all. Make your white fabrics whiter and your household free of illness causing germs and viruses with the disinfecting power of Hyperbleach. This is my life for all to see. In the bright light, see less exactly follow me. I am a rapper, a singer, a weaver, I am an icon. So when they turn the lights on, they see that I am Laycon. Watch, I am Laycon. Brand new show on traditional reality series. OnLifeFacts.com. Ẹsẹ̀ kan ti kúrò lẹ́yìn. Mo ti mọ̀. Olùpalẹ̀mọ́ tó àmójúbà oṣù alápọ̀nlé ni Ramadan, Sharu Rahman, oṣù Kẹ́hìgẹ̀, oṣù USA. Onírúurú àwọn ètò láti pé àmà. Kílẹ̀ lè dé tàn lákàrẹ̀. Yóò lè kó kẹ́kẹ́. Ẹ pọ̀ ṣẹ̀ṣẹ̀ nídìí iṣẹ́ olóore láti wá ṣonígbọ̀wọ́ àwọn ètò wa bíi wáàsí ìṣẹ́jú márùn-ún, ìṣẹ́jú mẹ́wàá, mẹ́ẹ̀ẹ́dógún, ọgbọ̀n ṣẹ́jú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Iléeṣẹ́ rédíò 32 FM sọ pé ilẹ̀kùn ìpolówó ọjà gbogbo ló wà ní ṣíṣí lọ́wọ́ tí ò Bàbá ìlú òtún gbọ́ tí yóò padà bá sórí àánú tọ̀gá àdé òṣèlú tí ẹni kọ́kọ́ sí èmi kélédé òṣèlú tí sí ọ̀hún. Ó mọ̀ pé mọ́gàjì Adésù ọba àbòrí yóò kò dé bá ti lára rẹ̀ sí. Wọ́n ti wọ́n tí ọ̀run bá bu àyà. Tó yé mi. 708-319-6095 tàbí ṣẹ̀sán sórí 0704-433316. Allahumma baligna fi Ramadan. Amin. Ibadan. 9 Mobile 4G LTE has landed and we are in for the time of our lives. Streaming matches will never be the same. Video calls will be clearer than ever. Work will be so smooth, it won't feel like work. That's smooth. Yes, Ibadan. Enjoy browsing with quality 4G LTE on 9 mobile data plans and get 2 GB plus free access to social media for 500 naira, 7 GB plus free access to social media for 1,500 naira, and 3.5 GB free data for night streaming on select monthly data plans of 1,000 naira and above. Dial *200 *3
simply *1# to get started. T's apply. 9 Mobile. Come on! Maso. Ariyami Titi. Pẹ̀lú Bumba. Kásà kẹ́gbọ́n yìí. Ogbórin yìí, ogbórin. Èyàn kò kí n bí báyìí, ẹni my regards to Ọlárẹ̀wájú Adéòsì ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀. Tell him it's Ojúlú. Ojúlú! Lára àwọn ọjọ́ wà ní ẹgbẹ́ awo ni. Ẹgbẹ́ awo, ọ̀pẹ́ wo. Ọgbà wo akọ́kọ́ lé ogun. Ojúlú ṣàlàfíà ni. Àwọn èèyàn wa látọjọ́ tó ti pẹ́. Ó pọ̀, Àṣàkẹ́ ǹjẹ́ Iwis. Thank you for coming through. Ẹ dúró, program continue. Just stay tuned. Má lọ. Go nowhere. Àwọn ẹni mi. Mo rò pé Airtel ló pè last leg. Ṣé ilé tó ṣe parí? Wọ́n gbé sépè. Ojú iná ló ti ń pupa ẹ̀ṣẹ́ tí ń lo cream. Ta ló wá lo cream torí tiẹ̀ rá? Tọ́ fẹ́ lára mi náà lọ sọ. Òde ìdí ọ̀pẹ, òwò agbẹnu sókè. Fẹ́ ló ń ro ìyẹn nílé tí. Olúwawo, ló kọ́ máa lọ ilé àwọn bàbá mi, mo lọ ilé sẹ́ẹ̀. Ilé àwọn bàbá rẹ̀, ó já gba ilé bàbá rẹ̀ lọ. Nílé ọ̀lọ́ta o. Tata rẹ̀. Tani tẹ́sì. Ṣé ìlẹ̀ ni wọ́n fọ tẹ́sì? Ẹ wo bíbá yìí. Àyàwó ẹni ló ṣe. Alpha, come on, sit down. Studio. Máa lọ, oh my God, máa lọ. Studios, come on, have some sense now. No touching, lágbájá ọmọ bàbá mukọ́mukọ́. Àlejò ẹ̀ṣọ́ pẹ̀lú wa Àṣàkẹ́ Akéwì. Àṣàkẹ́ Akéwì báwo ni níbo ni nǹkan gbédé dó lásìkò yìí gẹ́gẹ́ bí Akéwì àti Kòró àti Ìrókò àti gbogbo ohun tí Kòró dálẹ̀ báyìí. Ṣé o máa kó bẹ́ẹ̀ yín surprise package ẹ̀yin Parara and the likes? Corona yẹn really affect business mi gan because most of people tí mo bá ṣiṣẹ́ ìlú òyìnbó ló wà. So most of them mo really lọ bí iṣẹ́. So kò sówó nìyẹn. So kò sówó. Ẹnu gbẹ. Ẹnu gbẹ mo ní. Ṣé ẹnu máa ń gbẹ nílùú òyìnbó ni? Ṣé ẹnu àwọn aráàlú èbó náà máa ń gbẹ? Kò síbi tí wọ́n ti káàdì alẹ́ nìyẹn. Kò sí o. Àgò ló yàtọ̀. Bẹ́ẹ̀ni. Ó mà ṣe o. Okay now DFK. Àwọn kan ní bàbá tí ìlọlé àwọn bàbá wọn nílé lọ. Òjò tí ń rọ̀ ni ò jẹ́ wọ́n wọlé lọ. Ọjà gbalẹ̀ ẹ̀ lọ. Ooru ló fẹ́ fi wọlé. Ọlọ́dẹ wo yangi òòrù kiri mọ́jú ni. Àṣàkẹ́ Akéwì báwo ni? A ní ìgbà tá a pàdé kànyìn ó fẹ́ dàbí ẹni pé ọdún tó kọjá lọ nìyẹn mo dẹ̀ ṣúọ̀ pé kí Kòró gan fúnra ẹ̀ tó dé ni. Abíóyè Adéwọlé Sunday, thank you so much, we love you too. Adégòkè Ọláolúwa, ẹ ṣeun púpọ̀, àgàn fọ́ fún yín. Àṣàkẹ́ Akéwì, mo rí pé àwọn tiẹ̀ náà ẹ ti jọ lẹ̀kọ̀ ẹ̀ sójú òpó ti Facebook mẹ́ẹ̀. Míwìlì ẹ lè darapọ̀ mọ́ wa náà lójú òpó ti YouTube wa 32FM 949 Ìbàdàn. Ọgbọ́n kí ló dá sí ìmísí? Báwo ni? Ọgbọ́n kí ló dá sí ewì kíké yìí? Báwo ló ṣe ṣe? Ó sún má gbà ní ìwé lọ kàdé bẹ́ẹ̀ ni àbí ó sùn ó jí ọkàn bára rẹ̀ bẹ́ẹ̀. Torí àwọn kan náà sọ̀rọ̀ wọn nígbà táwọn wà ń kéke. Ìgbà tí wọ́n lóyún àwọn àti inú oyún ni àwọn tí ń sùn jálábọ̀ làwọn tí ń sun rárá bọ̀. Rárá là ń pè yá àbẹ́sà àbí jàlá. Ẹ̀sà ni ẹ̀sà pípé. Ẹ̀sà bẹ́ẹ̀ ni. pípé ní sánsan. Sọmọlé eléégún ni bẹ́ẹ̀ ni. Ọmọlé eléégún ni mí ṣùgbọ́n mi ò tí ì lọ bí tó ti ṣe rí. Báwo wá ni ó ṣe wá mọ̀ ọ́? Ó kọ́ ni ọlọ́gàá tá ń kọ́. Mi ò kọ́ lọ́dọ̀ ẹnì kankan ṣùgbọ́n mo ṣàmọ̀ pé ó tó ìgbà kan tí mo
dictate tí mo discover pé mo ní ẹ̀bùn ẹ̀ so kì í ṣe nǹkan tí mo plan ní ìbẹ̀rẹ̀ ayé mi láti ṣe. kí ni nǹkan tó gbà lérò gangan láti ìpìlẹ̀ ayé? I want to become a lawyer. ọmọ lọ́ọ̀yà àwọn èèyàn ilé ẹjọ́ nù. Because mo jí ọ̀kọ̀tà pé mo máa ń béèrè question gan and I like to defend people. So. Defend what sect of people like ọkùnrin àbóbìnrin ká lè mọ kàtígórì bóyá feminist látọ̀ sí. tó bá fẹ́ yọ̀yọ̀ jẹ ni. ẹnikẹ́ni tó bá fẹ́ yọ̀yọ̀ jẹ. nígbà tó wá sọ pé ó gbèrò láti jẹ́ agbẹjọ́rò láti kọ́ ìmọ̀ òfin ǹjẹ́ ó tiẹ̀ ṣì wà nínú ìkẹ́kọ̀ọ́ ìmọ̀ òfin ọ̀hún báyìí? ara mass communication ni mo lè ta ṣe. ló padà ṣe. bẹ́ẹ̀ ni. nílé ẹ̀kọ́ ọ̀bù. Ọ̀ṣun State Polytechnic Ìrè. Ìrè. Yeah. Yàtọ̀ sí pé wọ́n ń sun ń pẹ̀sà yìí kí ló tún ní lọ́kàn láti tún ṣe yàtọ̀ sí jíjẹ́ ẹ̀sà yìí pé gan-an. ẹ̀sà yìí wù mí like iṣẹ́ tó wù mí láti máa ṣe tẹ́mi kó bá ń ṣe inú mi máa ń dùn. bẹ́ẹ̀ ni. báwo ló ṣe wá mọ àwọn oríkì tó ń kírun torí à ń sì wọnú oríkì mi lọ. ẹ rí i pé ẹ̀kọ́ yẹn mo sọ pé mo máa ń béèrè ìbéèrè gan-an máa ń béèrè question gan-an. so àwọn oríkì yẹn most one tí mi bá mọ̀ torí kò sẹ́ni tó gbé ọgbọ́n wá láti ọ̀run. bẹ́ẹ̀ni. so mo máa ń get àwọn míì lórí YouTube eléyìí tí mi bá rí máa pẹ́ àwọn ọ̀gá mi pé ẹ̀ ló mo ní oríkì ìlú báyìí so mo dẹ̀ máa ń ra àwọn ìwé oríkì yẹn náà láti lè ka oríkì inú ẹ̀. báwo ló ṣe wá rí ohun tó ń lò. ohun yẹn ó máa wá naturally and ó dẹ̀ ní láti train ara ẹ̀. báwo lẹ ṣe ń train voice. mo máa ń listen sí chant mo máa ń listen sí ewì àwọn ẹni tó ti ń ṣe kémi tó máa ṣe. wàá máa ṣe ìsìnjẹ. bẹ́ẹ̀ ni. ẹ bá wa lo ohun tí ẹ ṣe dùn yàtọ̀ ohun ẹ yàtọ̀ àwọn kan wà tó yẹ pé wọ́n ti ní òkìkí àgbọ́dọ̀ purọ́ àwa láti wá sọ̀rọ̀ pé a fẹ́ bà ẹnìkan jẹ́ àwa kì yóò sì bà ẹnikẹ́ni jẹ́ kí orí wípé gbàǹgbà kágbà ẹni olúṣe lógològo àwọn kan wà wọ́n lóòótọ́ wọn lè mọ oríkì yẹn o ṣùgbọ́n wọn ò ní ohun yẹn síbẹ̀ dẹ̀kẹ̀ wọ́n tún síbi ẹ̀ ń gbajúmọ̀ tí ó máa ń láwọn ọgbọ́n kan tẹ́ ẹ̀ máa dá sí àti lókìkí. ṣé mo pé èmi sì yìn oríkì yẹn kì í ṣe pé mo kàn ríyàn kan tó ń ṣe ni mo kàn ní àpé torí ọ̀rẹ́ mi kan ń ṣe mo fẹ́ ṣe no because kì í ṣe plan mi nìyẹn but mo ṣàmọ̀ pé iṣẹ́ Ọlọ́run àwa máa rìndì àti pé nǹkan téèyàn bá máa jẹ́ èèyàn máa nǹkan tí èèyàn bá máa dà èèyàn máa dà so kì í ṣe plan mi rárá so voice yẹn ó wá naturally and ìjọ́ tí èèyàn bá dẹ̀ bẹ̀rẹ̀ kọ́ ló máa perfect èèyàn láti máa practice more láti jẹ́ kí voice yẹn lè rìn dáadáa. àwọn wo ni ẹni tí Àṣàkẹ́ Akéwì ti wò ní àwòkọ́ṣe. ọ̀gá mi Alhaji Abdulaziz Ajobiewé ìyẹn ọmọ bàbá Ajobiewé. ọmọ bàbá Ajobiewé gan-an bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ àwòkọ́ṣe. bẹ́ẹ̀ ni torí gbogbo ìgbà tí máa ń nídìí wọn báyìí wọ́n máa ń dá mi lóhùn. ṣùgbọ́n rárá ní tiwọn. ẹ̀sà ni. ẹ̀sà náà ni. bẹ́ẹ̀ ni. bọ̀ rárá ni bàbá máa ń sún tiwọn o. Akéwì rárá ẹ̀sà náà ni. ó jọ rárá létí mi pọ̀ ọ̀dà ìyẹn gangan ni là ń sí àgbà. bẹ́ẹ̀ ni. àbí nítorí pé tèmi náà bá ní ẹwù láti sọ pé mo fẹ́ mọ̀ sùn rárá yìí àbí mọ̀ pẹ̀sà yìí ṣé bí n bá pe Alhaji Abdulaziz Ajobiewé ṣé yóò dá lóhùn ṣá ṣé èdè torí pé ọ̀rọ̀ pé obìnrin ló pè. rárá tẹ bá pè wọ́n ọmọ dá yín lọ. kò ní dàbí pé wàhálà mi pọ̀ jù. rárá. ṣé o ní báǹdì. yes. kí ló dé tá àrà wọn ń lù rẹ. kò yọ owó torí kò yọ owó kòró jẹ. àbí okay well òjò bá ti pé eégún gbogbo yín pọ̀ náà kí ni ta Àṣàkẹ́ ó ń bẹ́nu yín tí ẹjọ́ ń pẹ̀sà yìí tí wọ́n mà ti ra tí wọ́n ti di ẹni tí ń fowó fi nǹkan lọ́lẹ̀ gidi ọgbọ́n kí ni Àṣàkẹ́ náà ń gbèrò àti dá sí pípẹ̀sà tóun náà fi máa dẹni tí wọ́n mọ ju ọkọ̀ bọ́gìnì. ẹ pé ilé ayé yìí orí ọ̀fẹ́ Ọlọ́run òun ni gbogbo wa rí gbà so àánú òun ni gbogbo èèyàn rí gbà àsìkò oníkálukú dẹ̀ yàtọ̀. ṣé ká má fi já sport yẹ.
bẹ́ẹ̀ni. àdúró tolúwa kì í jogún òfo. ká tó sáré lọ sí ojú ọjà Àṣàkẹ́ Akéwì sáré wọnú Ìbàdàn lọ pápápá ká gba Ìbàdàn wọlé ìwọ́dà. Olúyọ̀lé ọmọ àjòrò sùn wọ́n máa rọ́dún owó. Ìbàdàn ní ìbánisọ̀rọ̀ àìníranni lọ sí ojú ogun jàgbóró ní ìjà gbogbo Ìbàdàn. Olúyọ̀lé ọmọ agbọ́sásó ogun tí ò ní sá ni wọ́n. Ìbàdàn yìí lọ máa gbọ́ yàyà. Ìbàdàn yìí lọ máa gbọ́ yàyà mọ́mọ́ ìyá. Àṣàkẹ́ ògbìn kíní ọ̀hún bẹ lódòkun mi ọmọ arọ́dún owó. Olúyọ̀lé ọmọ agbọ́sásó ogun tí ò ní sá ni wọ́n. Ìbàdàn mọ̀jàmọ̀jà tẹ kára wájú lẹ́rú ẹ̀yin ò mọ̀ pé ogun oko Ìbàdàn rí olórí ológun ní bàbá ta wá ṣe. Olúyọ̀lé ní dákanlù kan bẹ̀rẹ̀ lójú ogun èèyàn tí ò bá bá wa náà já ní dùgbẹ́ kò ní mọ̀ pọ́míà lálùbọ́sà lómi aró oko ẹlẹ́yẹlé lómi títẹrù tọmọ láyé pohùn mu àṣejì rẹ lómi àbùmùbù wẹ Ìbàdàn yìí ní ìṣèlú Òjò níṣèlú Àjàyí ìlú Ìbíkúnlé ìlú Ògúnmọ́lá tí sòlódò ògo kẹrìkẹrì lójú ogun owó Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà àgbàlọ Ògúnmọ́lá wá tí wá tó kòkó sáré àgbàlọ Ògúnmọ́lá wá jókòó bá bẹ́ẹ̀ lómi lọ Ìbàdàn àmẹ́sì ọ̀rọ̀ àgọ́ Olúyọ̀lé ọmọ agbọ́sásó ogun tí ò ní sani wá gbogbo ọmọ Ìbàdàn nílé Olúyọ̀lé ẹ mọ gbóhùn ẹnu mi ìjà gbòòrò ní ìjà gbogbo Ìbàdàn ọmọ àjòrò sùn ní wá. dákúnjà rojú ọjà mo mọ pé ò lè dákẹ́ béèyàn bá kí ọ lóhùn. ọmọ Òkè Ìbàdàn ọmọ Òkè Ìbàdàn Lágẹ̀lú Olémídé mi ò ọmọ Òkè Ìbàdàn. kò sẹ́yìn tí ó mọlé bàbá mi jù mí lọ máa lọ́dọ̀ owó. ìpàkọ́ nílé ìyá. ọmọ Òkè Ìbàdàn ọmọ onífẹ̀ẹ́ ọ̀bù rẹ ní iye mi ọmọ akábọ̀ owó rẹ mọ́ ẹ̀yìn onídúró kí wọ́n nífẹ̀ẹ́ iye mi. á padà wá Àṣàkẹ́ á padà bọ̀. àwọn ewì tí gbà fóònù mọ́. mo ti mọ̀ pé máa fẹ́ wọ ìfẹ́ lọ. ọ̀kadà lọ́wọ́ máa kó wá. ọjọ́ máa kó wá. o lè máa lọ léwà yìí o. ìsì owó tó fọmọ ìlú ọgbẹ́. ìsì owó tó fọmọ ìlú. ẹ wọ pé nígbà tó sọ pé Àgbàlá Ògúnmọ́lá ó tó kòkó sáré mo ti fẹ́ sọ pé wọ́n wà tí ní ṣe táìtọ́ ọ̀la yìí. Instagram @u_first, Facebook @u_global_investments limited. ẹ jẹ́ ìkílẹ̀ ìfẹ́ má ṣe pa sí à. lóò tó ń bá fẹ́ polówó. ẹ̀yà Ìbàdàn. ó fẹ́ràn ìyá rẹ̀ ju bàbá rẹ̀ lọ. mo fẹ́ràn bàbá mi. mo fẹ́ràn bàbá mi. mo fẹ́ràn ìyá mi náà méjì mo fẹ́ràn. ta ló fẹ́ràn ṣé ẹ̀gbọ́n mi ni mo wò mí báyìí. báwo ni ìwọ ọmọ yìí ládùn wàhálà tí mo ṣe fún un. fẹ́ràn ìyá mi àti bàbá mi. orúkọ wọn ló rò wá àwọn kì í tẹ́ni kulẹ̀ Princess Homes and Property gbogbo ẹni tó gbogbo àti donílé lóko tí ò gara láwọn àyè tó fi ní lọ́kàn balẹ̀ Princess Homes and Property lẹ́ẹ̀kan sí lókòdì ẹ̀ bá ti ṣe 5,000 naira owó fọ́ nílẹ̀ bá donílé lọ́dọ̀ tiwọn Princess Homes and Property nílẹ̀ sí mẹ́rìnà ológun ẹrú àkùtù nílùú àkọ́tẹ́ ìjayèrò alábàtà ìjayèrò tẹ́sí mẹ́tẹ́wọ́ bá sí ọ̀pọ̀ àti rẹ́pọ̀pì àyèsè díẹ̀díẹ̀ ògbẹ́yìn lọ́dọ̀ Princess Homes and Property kò ṣe é kúrò mẹ́nẹ̀gẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti Princess Homes and Property ní Sutuan ọlọ́run ló lè ṣe Princess Home before apẹtẹ membrane apẹtẹ Ìbàdàn telephone 0903 219 6046 0811 600 6105 0812 127 4146 Princess Homes and Property ló ní ẹwà ralẹ̀ tó ní fọkàn balẹ̀. Yomi Ọba láti Maryland ó ní wàláì mo fọ́ fún ọmọ yìí olùdásílẹ̀ Fuji ó ṣe mí kí n wá ná owó aago mẹ́jọ sí mẹ́sàn-án àṣálẹ́ ní ọjọ́ sátidé ní ìkànnì adẹ́rìnpòṣónú 32 FM 94.9 ibẹ̀ náà láti máa gbádùn ẹ̀ gidi gan ìgbà tó ń Olúyọ̀lé bá ń gbádùn gbẹ̀gìrì àtọ́yọ́ ìyẹn àfẹ́dà lórí ọkà ẹ pàdé ìlú olólùfẹ́ yìí Abdulrasaq Abdulgani Mr. GRA lórí ìkànnì adẹ́rìnpòṣónú láago mẹ́jọ sí
mẹ́sàn-án àṣálẹ́ lọ́jọ́ sátidé yìí kílẹ̀ fẹ́ mọ̀ nípa bàrí kílẹ̀ ti gbọ́ rí bó ni àwọn kọ̀kọ̀ndọ́ sí àlùjọ ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Dr. Sikiru Ayinde Barrister fi sọmọ aráyé lóore bẹ́ẹ̀ láǹfààní wà láti polówó ọjà yín 0803-526-7977 lẹ́ẹ̀fì bá mi sọ̀rọ̀ lálẹ́ ọjọ́ sátidé yìí ó máa bàrí ṣíọ̀. Wait till you do it. You no need to stress out. There's no more. Visit www.zenithbank.com/betterlife. Zenith Bank, in your best interest. Come on. Ariyamititi. Pẹ̀lú ọ̀pẹ̀lẹ̀ ọ̀rọ̀. Màá bèrè kí ni àwọn nǹkan tí Àṣàkẹ́ Akéwì máa ń ṣe? Ibo náà ti lè fi Àṣàkẹ́ Akéwì. Ẹni jẹ́ bọ́lá kífẹ́. Ẹ jẹ́ bọ́lá kìlú. Nù wá kífẹ́. Mo fẹ́ kó sọ nípa rẹ̀ so alẹ́ ju nọ́mbà síta lọ. Òbúrúkú a máa yọ ọ̀rú wọn ṣe. Mo ti sọ tẹ́lẹ̀. Mo rìn tó yẹ kọjá. Ẹ máa lóyún fún wọn o. Ọ̀gá mi o. Fún wọn ní omi ní fún mi o. Máa yọ ọ́nù sí mi. Máa lóyún fún mi. Wàhálà yóò ó di rẹ̀ gbà. Ó ṣọ́ọ̀jù ìyọnú Ọlọ́run ọba. Àánú mo rí gbà alájà ní ọ̀bí. Obìnrin ẹyẹ ọ̀nà sí mi. Ọjọ́ ti ń lọ. Studios. Àjàdí ìwọ ní kán máa lóyún fún ẹ. No problem. Wọ́n á lóyún fún ẹ. Ọlọ́run abẹ́ ẹ ṣé wà á rí bùkátà ẹ. Ọlọ́run ò ní pọ̀ pẹ̀lẹ́ fún mi kò sí problem. Èmi ni bàbá bùkátà. Mo ní ẹ máa lóyún fún mi. Ẹ̀yin obìnrin ẹ lóyún fún mi. Àwọn èèyàn ńláńlá ẹ lóyún fún mi. Okay, so àwọn ọmọ náwó. Mo tiẹ̀ fẹ́ lọ fún Minister for Women Affairs and Orientation. Ayé àtúwálé. Ẹ dìbò fún mi o. William Ogunṣọlá. When I really listen to any other station, I rarely listen to any other station. Ever since I came to Ibadan, Kudos 32 FM, Akinye Shegon. Yomi Abana. Nice program, my people. Thank you. Pada, only this girl is just very good in what she does. Thank you. Yomi Abala, Maryland original, America. Wallahi, mo fọ́ fún ọmọ yìí. Ó ṣe mí kí n máa ná ọmọ náà ní dọ́là ní ṣá. I love that. Keep it up. Sky is beyond limit for you from Maryland. Ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀ká. Wọ́n ní kí ni nǹkan tó fún Àṣàkẹ́ ní motivation láti ṣe iṣẹ́ yìí. Òótọ́ ni kí ló mú motivation yẹn wá? Kí ló ṣẹlẹ̀ gangan? Báwo ló ṣe wá gan èèyàn tó fẹ́ di lọ́ọ̀yà tẹ́lẹ̀ tó wá padà wá dẹni tí ó ń pẹ̀sà. Nígbà kan rí ìgbà yẹn àwọn MTN yìí
wọ́n sì máa ń lo collar tone bí oríkì wọ́n máa fi oríkì ṣe collar tone so woman yẹn wá recite oríkì Ilé Ifẹ̀ mi dẹ̀ ní mo like Ifẹ̀ gan. àdìbẹ́ ẹ ṣe. so bí ìyá yẹn ṣe kí oríkì yẹn orí mi wú mọ́ so obìnrin náà máa ń ṣerú nǹkan báyìí so àti bẹ́ẹ̀ tí wọ́n ti play oríkì Ilé Ifẹ̀ yẹn oríkì Ilé Ifẹ̀ yẹn ni mo kọ́kọ́ mọ̀ so tí wọ́n ti play ẹ̀ báyìí inspiration yẹn máa wá so láti bẹ́ẹ̀ ni mo ti ń develop ẹ̀ díẹ̀. okay. In case tó bá tẹ̀lẹ̀ jẹ́ pé wọ́n fẹ́ ké sí Àṣàkẹ́ Akéwì láti wá bá wọn ṣe ayẹyẹ kan ǹjẹ́ àwọn ayẹyẹ kan wà t'Àṣàkẹ́ Akéwì ò tiẹ̀ lè fojú hàn bẹ́ẹ̀ ṣá ojú Bámidélé Ṣínà ẹ ṣé o ǹjẹ́ àwọn ayẹyẹ kan wà t'Àṣàkẹ́ Akéwì ò lè lọ bí ìgbéyàwó èyí lọ bẹ̀rù. mo máa ń lọ. gbà tó kó àgbà yẹn ṣúọ. mo máa ń lọ. ìkómọ ńkọ́. bẹ́ẹ̀ ni any ceremonial event ẹ fẹ́ ṣe birthday surprise birthday ìgbéyàwó ìkómọ òkú àgbà àti other ceremonial event gbogbo ẹ̀ la máa ń lọ ẹ fẹ́ sílé ìkọ́ rere. fún wọn ní nọ́mbà rẹ àtàwọn other contacts. ẹ lè follow mi lórí Facebook at Akintola Kemi Àṣàkẹ́ Akéwì so níbi Àṣàkẹ́ h wà ń bẹ̀. lórí Instagram Àṣàkẹ́_Akéwì. so ẹ lè pè mí tàbórí WhatsApp sí 090 67 17 95 72. Àṣàkẹ́ Akéwì já fi oríkì Ilé Ifẹ̀ káàdì ètò ńlẹ̀ ibi tá a máa gbà lọlé fún talẹ̀ ètò nílé ìyókù tún di lọ́sẹ̀ tó ń bọ̀ Àṣàkẹ́ Akéwì òǹdà Ilé Ifẹ̀. bí mo bá ń relé onífẹ̀ẹ́ àbúrẹ́lé ọmọ akábọ̀ owó rẹ̀ mọ́ Àṣàkẹ́ ògbìn ilẹ̀ owó ọmọ àdádé owó rẹ̀ mọ́ èèyàn ò ní dúró kí wọ́n nífẹ̀ẹ́ yeye mi èèyàn ò ní bẹ̀rẹ̀ kó wá kí wọ́n nífẹ̀ẹ́ òtòlù tó dúró tó bẹ̀rẹ̀ là wá kí wọ́n nífẹ̀ẹ́ òye làgbo bẹ́ẹ̀ yóò bá kí wọ́n nífẹ̀ẹ́ òní ojú bí ń ti la fi wò ní. bí mo bá ń relé onífẹ̀ẹ́ àbúrí ọmọ akábọ̀ owó rẹ̀ mọ́ Àṣàkẹ́ ògbìn máma kún mẹ́sàn-án ló ti múlẹ̀ olúfẹ́ yìí wù mí orí tí ò ní jẹja orí tí ò ní joko orí tí ò ní jeko orí tí ò ní joko kó àbomi ọbẹ̀ lóore kíní ọ̀hún wà bù yìí nífẹ̀ẹ́ yeye mi àbò òtẹ́ ní ọmọ oyè Ifẹ̀ ọmọjú abẹ́ sani wọ́n mojú tó lè yeye kan ní ẹ̀rù jẹjẹ. Àṣàkẹ́ má bínú mo mọ̀ pé ó wù ẹ́ kó lọ jù bẹ́ẹ̀ lọ nífẹ̀ẹ́ àmọ́ jẹ́ ká fi mọ̀ fún talẹ̀ tó ní báyìí tó bá tún dijọ́ mi ọjọ́ rí Àṣàkẹ́ Akéwì yóò tún bá lálejò wọn gbọ́ ṣọfẹ́ tún pè ní ó dà sáré tún pè kó tó di pa àmàlà. so ẹ lè pè mí sórí nọ́mbà ilé ẹ̀kọ́ sí 090 67 17 95 72 lórí Instagram Àṣàkẹ́_Akéwì lórí Facebook Akintola Kemi Àṣàkẹ́ Akéwì. gbogbo etí tó wá gbọ́ wá pátápátá ẹ ṣé mo dúpẹ́ pẹ́ òkun etí yín ò ní di láṣẹ Elédùmarè ọba. ẹ ṣé wá dúpẹ́. ó dàbí ká má lọ mọ́ ó dàbí ká má lọ mọ́ thank you thank you Ọpẹ́lẹ́ God bless you. Thank you. You're welcome, everybody. Thank you. We love you. We have to take pictures together. Sorry. Oh yeah, I can't take pictures together. Thank you all for watching. I love you all. Can we start together? Sure. Oh my God. Let me Yeah. Ẹ̀yin tí wàá kí yín ẹ ṣé gan adúpẹ́ Ọpẹ́lẹ́ ọ̀rọ̀ 32 FM. You can follow me on Instagram at Ọpẹ́lẹ́_ọ̀rọ̀ 32 FM. Thank you.